kàn rí àìkànyà òun kẹ́ẹ̀sì wàhálà àwa kan dá sílẹ̀ ṣáá ni obìnrin olùjà kọ́ bá wo òwe orí 21 ẹsẹ̀ 19 lébẹ̀ yóò dára yóò sàn láti agbé nínú aginjù jù láti agbé pẹ̀lú obìnrin olùjà. Obìnrin olùjà ọ̀nì kan jẹ́ pé ìjọ̀gbọ̀n ṣáá ní jírí ẹ̀mí àtakò ẹ̀mí òdàrú ẹ̀mí kéyòwó orí ìjàgùdù orí òwe onírú obìnrin bá ọkọ ẹ ṣe ọkọ rẹ̀. Ọ̀rọ̀ tòní ó ní í ṣe pẹ̀lú ìrora kan jẹ́ pé wọ́n ti tọ́ ọ bọ̀ wé wọ́n ti ṣùgbọ́n ìyàwó fúnra ara nana wí ọ ní òun náà bá ẹ lọ fúnra náà wí ọ ní oníkètè ọkùnrin kẹ lágbáyé wí ọ ní kà á fẹ́ lè yí wọ́n dẹ̀ ti mọ́ ọ sí wọ́n ti lọ sí ibi tìjọba wọ́n ti mọ́ ọ sí wọ́n ti ṣòdáná wọ́n ti ṣùgbọ́n ìyàwó ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n ọba rọ́bìnrin olùjà wàhálà ṣá lè wá yaka kété ògbà òró ojú òró ní kó yájọ ọba rọ́bìnrin olùjà sọ nìkan bí ẹni pé èèyàn gbọ́dọ̀ mọ́ ọkàn bí pé ṣe ń já ẹ̀jẹ̀ lọ́ra ọkùnrin olùjà làmúmọ́ra ọkùnrin olùjà yan rúran ní ayọ̀ kẹ́lẹ́ ayọ̀kọ̀ ọba nìkan sọ̀rọ̀ lórí tẹlifóònù àwọn òmòrú ọ̀nì kò bá ẹ sọ̀rọ̀ kọ́kàn ṣe lọ́ní kẹ́ ẹ sọ̀rọ̀ ni kó ṣe lóhun ẹ̀ jọ́ tọ́bùnrin kọjá ọkùnrin ní o ọkùnrin olùjà ní aṣoríbẹ̀ yìí ọkọ ní ẹ̀tẹ̀ agbẹ́rọ ní lélẹ̀ lùgbà kó orí òwe orí kẹ́ ẹ̀ ṣàǹfààní orí kò yọ̀ dórí ọkùnrin rú orí kò yọ̀ mú kété ẹbí kẹ́ mú fọ́ká kúrò orí bá lọ́bùnrin olùjà lè yàkọ̀ pẹ̀lú ìyá mójú àkú ọkọ rẹ̀ mọ́lẹ̀ wọ́n bá béèrè jíjẹ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yìí làmójú làmú o ìgbẹ̀lẹ̀ ìṣe àrántí pé èó ọbẹ̀ kan mú sílẹ̀ ó líbi kò yóò dé ọkùnrin olùjà ẹ̀sìn kan ti yọ̀ tẹ́ lọ́rùn o kò géètì rẹ̀ kó ayọ̀kàn pé lomú kò ń kó bá a ṣe dáadáa etí rẹ̀ méjèèjì òun ni kò gé kò ń kó mú kòkó lára ojú rẹ̀ ojú àfọ ìfọ́tà ọ̀jàlẹ̀ dá sílẹ̀ báyìí mi ṣe olùbá kúkú ṣébè yìí ọkùnrin olùjà ọlọ́run àjọ kó sí páńpẹ́ ẹran o ìwọ náà kọ́ ìdẹ́jọ́ lùjà ni wíyẹ́ òun kó bá rè á la yóò wí wù pò kọ́ yàn lé ìwò wáyé kọ́ á lè yìí ni ó léwu kọ́ o nítorí pé ọlọ́run bínú sí ọlọ́lọ́ àyàfi kọ́ bá ronú pàdà obìnrin olùjà olùmọ̀tara nínú kan ní obìnrin olùjà ọjẹ́ nìkan jẹ́ pé a dúró lórí pé kí kété bá yóò wókè wó títí àṣà wá kan tẹ̀hún lọ́rùn mo kí ira kan jẹ́ pé ọkọ̀ orú ọ ní báàná àtúnṣe o ọlọ́run á wọ́gbọ́n kò ọ́ ọlọ́run á múye kò ọ́ àdúrà kan bá dẹ̀ gbà náà torí èsùn kàdúrà ṣètì èsì kan ọkùnrin kan ti le tó láyé kàdúrà yọ sẹ́rọ̀ torí pé pèlè wípé ọkàn ọba gan wí ọlọ́run léyà òun gan ni yóò yí síbi kan bá jẹ́ pé kò bá rèé ọkùnrin olùjà ṣàtúnṣe ayé rẹ̀ ronú pàdà mọ̀ wípé ẹ̀ sọmọ rẹ nínú ìjà mọ̀ wípé nípa ẹ̀ ṣe lépa ọjà kó àmúlò àlùyọ kó àmúṣe àṣeyọrí kẹ́ẹ̀bí rẹ̀ àmútẹ̀síwájú mo nílò àti yí ọkàn rẹ padà mo nílò àti dàtúnbí mo nílò àti gbé kó múra rẹ lé ọlọ́run kó mọ̀ọ́mọ̀ sunkún kó bá ti wo ayé rẹ báyìí kété wọn kàwé ìmọ̀ bẹ́rùn bá ní kété rẹ̀ lè kóra jọ sínú ayé rẹ wọ́n lè kíyè sára wọlé gbọ́njù lójú ọ̀rà rẹ ṣàtúnṣe ayé rẹ kẹ́tì pẹ́jù kúlé rẹ ti dàrú kí ọmọ rẹ ti dọmọ ọlọ́mọ kọ́ ọkọ rẹ ti dọ́kọ ọlọ́kọ wẹ́ẹ̀ sùn kò ṣe wọ́n ti so ipò wẹ́ẹ̀ síbi kan ọ̀dẹ̀ yọ̀ lọ sí kó bá ti ọkùnrin ní kò tí kàn gírí ó yóò ṣiṣẹ́ o wẹ́ẹ̀dẹ̀ sèrè àyẹ̀kọ́ àárí níbẹ̀ ronúpàdà ìṣẹ̀rẹ́ lónìí kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà amọ́kàn kóta ní ayọ́kọ̀ níbẹ̀ ajáko mọ́kàn ẹran àwùkọ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán òwe orí 21 ẹsẹ̀ 19 yóò dára
láti yà gbé nínú aginjù láti bá ọbùnrin ọlọ́jà láti bá gbélé pọ̀. Ire o.